pariwo olúwa mú wá, olúwa ṣílẹ̀kùn, olúwa sọ mí nílà, olúwa gbé mi ga, olúwa ràn mí lọ́wọ́. Lọ́pọ̀ yín nínú ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ ń béèrè. Ṣùgbọ́n àti fún Ọlọ́run ó di ìṣòro, ó di iṣẹ́. Èèyàn mélòó chọ́ọ̀chì mi wà nísìnyí wọn àti ìparí rẹ̀, wọ́n máa ń ṣẹ̀ṣẹ̀ gan òjò mọ̀ ọ̀rọ̀ ní sùúrù lé wọn lórí. Ìwọ kan sì mú o, àwọn náà fowó ra sọ 40,000 30,000 ẹlẹ́gbẹ́jọdá márẹ́jì yẹn àjọ lọ ní àjọ ṣe ni èlò la sọ àwọn la sọ báyìí máa ra o máa ṣe. Ṣùgbọ́n bá wá dé chọ́ọ̀chì ohun tó yẹ ọlọ́ni 50 naira 100 naira 200 ilé ọlọ́ọ̀tà ti parí ọ̀rí 10,000 mọ́ pẹ́tọ̀ ẹ dákun mo wá dá sítọ̀ náà ilé ọlọ́run bí ó ṣe parí bó ṣe pẹ̀ lókù tí ẹ fi kó ni bí èso ló ṣe rà 10,000 payment ní èèyàn mélòó ló ṣe. Bọ́dún bá dé tán ṣe Christmas kò sí kan náà ọmọ ọlọ́run tí rántí pé pásítọ̀ mi fẹ́ lọ fún ní nǹkan ọdún. Àwọn péréte ní ṣe bẹ́ẹ̀. Tó o bá fẹ́ ní ìbùkún ní 2023 èèyàn ọmọ ọlọ́run ló rán mi sí yín, ẹ lọ ronú gbọ̀dá kẹ́sì tó yí padà. Acts of Apostles chapter 3 verse 19. Ó ní torí náà ẹ ronú gbọ̀dá kí èsì tó yí padà kí a lè pa ìsẹ́yìn rẹ kí àkókò ìtura lè tiwájú Olúwa wa. Tó o bá fẹ́ kí ìtura wọnú ayé rẹ, tó o bá fẹ́ kí ayé rẹ gba ìyípadà tún, tó o bá fẹ́ kó gbàdúrà láàrin ìṣẹ́jú márùn-ún kó rí èsì mílíọ̀nù níwájú Ọlọ́run, o ní láti mọ bó ṣe ń fi owó rẹ nǹkan ní rẹ bọ̀wọ̀ fún Olúwa. O ní láti mọ bó ṣe ń tọ́jú rẹ sí Ọlọ́run. O ní láti mọ bó ṣe ń fi sílé Ọlọ́run. Nítorí pé bọ́ọ̀mù ẹlòmíì dáná tí ní láyà ní kó gbé 2 million wá yóò gbé lọ yóò sì tó wá padà wá ṣọ́ọ̀jì láti ẹ̀jọ̀ mọ́mí ẹ̀jọ̀ ẹ bá ń gbàdúrà ká mọ̀nà wọn lẹ́wọ̀n kan tú ẹjọ́ ká lẹ́yìn tó ti gbé 2 million fún kéde oṣù bó bá ṣe pé lé Ọlọ́run ni wọ́n ní kí ni wòlíì ọlọ́fẹ́ fowó ṣe ọ̀fẹ́ nígbàlà ọ̀fẹ́ ẹ̀yin náà sọ pé ọ̀fẹ́ nígbàlà ẹ lọ dákẹ́ ẹnu yín ọkọ lọ́mọ bínú sí i ọ̀fẹ́ nígbàlà ilé Ọlọ́run ń dáwọ́rọ́ lẹ́ lọ́fẹ́ nígbàlà ìyìn rere gbogbo ibi tó yẹ kán fi owó mú ìyìn rere dé lórí ààyè fi owó mú ìyìn rere dé rẹ̀ ìsọjí tó yẹ kẹ́lòmíì ṣe kí wọ́n ní mi ṣe kí jí omi ṣe kí kó tú gbogbo àwọn èèyàn sílẹ̀ kó tó jẹ́rìí ọkàn àwọn èèyàn fún Kristi rówó fi ṣe ẹ̀sìn ní ọ̀fẹ́ nígbàlà èmi ra mọ́tò 50 million ọ̀fẹ́ sí nígbàlà èmi ra mọ́tò 100 million 150 million ọ̀fẹ́ sí nígbàlà. Tó bá ní pírọ́blẹ́mù ilé Ọlọ́run náà kọ wá pé ẹgbẹ́ gbàdúrà fáwọn káwọn ní kọ́ńtrátì bẹ̀ ṣùgbọ́n tó bá gba kọ́ńtrátì tán àwọn tí láti lọ ṣèdúpẹ́ ní chọ́ọ̀chì ọ̀hún. Ìgbà yẹn náà mọ̀ pé chọ́ọ̀chì kan làwọn lọ ìkan làwọn ò lọ. Orí òkè tí mi kò tó ti lọ jẹ́jẹ́ fọ́lọ́run kò padà lọ́bẹ̀ lọ́sẹ̀ ẹ̀jẹ̀ ó wá láyé òun lójútùú. Ìmí jẹ́jẹ́ wájú pé Ọlọ́run tó rò pé wòlíì ló ń jẹ́jẹ́ kò mọ̀ pé Ọlọ́run